ayélujára. Tẹ́ ẹ bá gbà pé tẹ́ ẹ bá rántí pé àáfàá Súnà ó kọ́kọ́ ti ṣe fídíò tó fi tọrọ àforíjìn lọ́wọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Ìbàdàn Alhaji Kọ́lá Olóòtú Mọ́gàjí àti Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Lẹ́yìn apology fídíò tí àáfàá Súnà ṣe yìí ni a padà rí fídíò tí Saheed Òṣùpá náà ṣe tó fi sọ wípé kí Pasuma kó fọwọ́ wọ́nú kí bàbá àgbà fújì ní Alhaji Kọ̀líńtì Àyìnlá Kébé Kwara káwọn náà kí wọ́n fọwọ́ wọ́nú. Ṣùgbọ́n ohun tá a rí ní ọwọ́ ìrọ̀lẹ́ àná ọjọ́ 14 oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní fídíò tó tún jáde tí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ oníwàásí ní Alhaji Akeugba Gold tí ó lọ sọ́dọ̀ àáfàá Súnà, bóyá àáfàá Súnà ló sì wá sọ́dọ̀ Alhaji Akeugba Gold ni a lè sọ torí pé inú mọ́tò ni wọ́n ti ṣe fídíò yẹn. Alhaji Akeugba Gold wọ́n pàrọwà sí àáfàá Súnà, wọ́n ní kó tọrọ àforíjìn ńlọ́dà lọ́wọ́ àwọn tí n tó ṣe ọ̀rọ̀ tó sọ ìwà tó wù tó tabà pé kó tọrọ àforíjìn lọ́wọ́ wọn torí pé etí ẹ̀sìn Islam kọ́ wa náà ni pé ká mọ̀ wá láàfíà láàrin ara wa. Nígbà tí àáfàá Alhaji Akeugba Gold ṣàlàyé tí wọ́n jẹ́ kí ó yé àáfàá Súnà tán, àáfàá Súnà bá ní ọ̀dà pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tóun ti ń gbọ́, àwọn ìpè tóun ti ń gbà àti ọ̀rọ̀ tí Alhaji Akeugba Gold tí wọ́n bá òun sọ yìí, àjẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó tásìkò láti jẹ́ pé kó lọ dò lọ mú mi kó don ìgbàgbé. Ó lóun tọrọ àforíjìn lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá, wọ́n tàgbà mọ́lẹ̀ Olúfimọ pé kán dáríjì òun, pé kán jẹ́ káwọn ó gbàgbé tó ti ṣẹlẹ̀, pé Alhaji Saheed Òṣùpá gan mọ̀ pé ọmọ ni òun jẹ́ sí wọn, pé kán má bínú o, kán fọwọ́ wọ́nú, kán gbàgbé tó ti ṣẹlẹ̀, kán foríjì òun. Kì í ṣe Saheed Òṣùpá nìkan ni àáfàá Súnà tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀, ó tọrọ àforíjìn lọ́wọ́ Sheikh oníwàásí àgbáyé ní àáfàá Jamiu àmì Ọlọ́run, ó ní kán foríjìn òun o, kán dáríjìn òun, gbogbo ọ̀nà tó wù kóun ó gbà fi lè ṣẹ̀wọ̀n kán foríjìn òun, kán wọlé àwọn àti máa ṣe bọ̀ àwọn tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ wa rí bó ṣe rí, kán foríjìn òun o, kán dáríjìn òun pátá àti pátá, kán jẹ́ káwọn bẹ̀rẹ̀ new life. Fídíò yẹn já rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàlẹ́ àná títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Oríṣiríṣi àwọn èèyàn náà ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n sọwọ́ lórí apology fídíò eléyìí tí àáfàá Súnà tó tẹ̀sẹ̀ ṣe lẹ́yìn tí Alhaji Akeugba Gold tí wọ́n bá sọ̀rọ̀ pé kó wá làáfíà, kó ṣe àtúnṣe láàrin àwọn tí ọ̀rọ̀ tabà. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa. Prince Aláwẹ̀ Abdulrahman wọ́n ní bàbá wa Akeugba Gold kì í ṣe èèyàn yẹpẹrẹ o, Ọlọ́run yóò jẹ́ kí ẹ pẹ́ láyé, ẹ ṣeun fún àtúnṣe náà. Nurudeen Ọlánrewájú wọ́n ní Ọlọ́run ọba Allah ló ní àforíjìn lọ́dọ̀ Alhaji Akeugba Gold. God bless you sir, but what pained me much was Sheikh àmì Ọlọ́run ọmọ ọlọ́mọ tí ń lọ jẹ́jẹ́ rẹ̀, kí Ọlọ́run ṣe àforíjì fún gbogbo wa o. Thank you sir for the settlement. Mrs. Makinde Luwatoyin wọ́n ní I love this, kudos to this Baba Akeugba Gold, peace has finally reigned, àdúpẹ́ o. Abdullahi Mustapha wọ́n ní
ìwọ tiẹ̀ mọ̀ pé ọmọ ló jẹ́ sí Saheed Òṣùpá ló kọ́kọ́ ń lérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó ní àforíjìn lọ́dọ̀ yóò foríjìn gbogbo wa. Yusuf Abiodun àwọn ní bàbá Akeugba Gold ẹ pẹ́ fún wa o fún àtúnṣe tẹ́ ẹ ṣe, God bless you sir. Panorama Nurudeen wọ́n ní good movement, I love this. Ọ̀túnba Bọ́bagúnwà Ilé-Ifẹ̀ àwọn ní ṣé ohun tó ṣe yẹn wá dá àáfàá Súnà, nǹkan ti bàjẹ́ kó o tó máa tọrọ àforíjìn ṣùgbọ́n ọlọ́run ni ọba aláforíjìn jùlọ. Àdìgún Aláàfin Ìbàdàn àwọn ní àáfàá Súnà, more wisdom and knowledge for you and my father Wazir Akeugba Gold. You will never know sorrow inshallah for this settlement. Okay. Lawal Nasir Adisha àwọn ní it is rare to see genuine people in your side again because many people will fear you because of recording calls of them. Nǹkan ti bàjẹ́. Okay. Aminu Jamiu wọ́n ní ó gbé lọ́dọ̀ èèyàn fún 9 years. Asisco wọ́n ní God bless you bàbá wa Akeugba Gold, ìgbésẹ̀ gidi lẹ́gbẹ́ yẹn. Adébísí Abísọ́lá Ọ̀túnba wọ́n ní àṣírí ìkọ̀kọ̀ wọn kì í tú sí gbangba. Àáfàá Súnà ó ṣẹ́kù díẹ̀, ó ti gbé ọ̀rọ̀ yẹn jìnnà jù, ó ti di ọ̀dàlẹ̀, kí Ọlọ́run ṣàforíjìn fún gbogbo wa, àmín. Oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye náà ni àwọn èèyàn fi ń sọwọ́ gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ ń gbọ́ tá a mú wa fún yín yẹn. Ìmí tún tẹ̀ wá lọ́wọ́. Olúwafúnmiláyọ̀ Mọ́gàjí wọ́n ní I'm thinking something in my mind. If Olufimo Parliament and fans can bless him with 3 million in the name of Saheed Òṣùpá, then stand aside for some time for future purposes. Ọ̀dẹ́tọ́lá Samson wọ́n ní I'm so happy for this video you did. Thanks for understanding. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni àwọn èèyàn tí ń fi ń sọwọ́ sí wa tí ẹ gbọ́ ta mú wá fún yín yẹn lórí apology video eléyìí tí àáfàá Súnà tó ṣe tó fi tọrọ àforíjìn lọ́wọ́ Saheed Òṣùpá, àmì ọlọ́run àtàwọn míì tí ọ̀rọ̀ kàn, gbogbo àwọn olólùfẹ́ Saheed Òṣùpá àti àwọn èèyàn káàkiri àgbáyé lẹ́yìn tí Alhaji Akeugba Gold tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n sọ fún un pé kó wá àtúnṣe. Ẹ gbọ́, kí ni èrò titi yín, kí ni ìwòye titi yín? Àwọn kan ní àáfàá Súnà pé ó ti achieve èèmù ẹ̀, pé n tó fẹ́ ó ti achieve ẹ̀. Kí wá ni tí àáfàá Súnà fẹ́ gan-an tó ti achieve? Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní ó ti achieve ń tọ́fẹ́ lórí ọ́díò tó rìlíìsì jáde nípa Saheed Òṣùpá. Ṣé bẹ́ẹ̀ ni àbí bò ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà ó, á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbà wá. Ẹ má gbàgbé pé àǹfààní wà fún yín láti ṣe ìkéde ìpolówó ọjà ìfọn rere iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì yìí. Kí lẹ̀ ń tà, kí lẹ̀ ń ṣe, kí ni product tẹ́ ń ṣe jáde níléeṣẹ́ yín? Ẹ pè wá níléeṣẹ́ Ọ̀tàsánsán TV, kábà ń fẹnu ajé, ẹnu ọ̀rọ̀, ẹnu ọlá, ẹnu owó, kábà ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín, kí iléeṣẹ́ àti okòwò yín, ọrọ̀ ajé yín, product yín kó di gbajúmọ̀, kó di táwọn èèyàn tẹ̀wọ́ gbà káàkiri àgbáláyé. A ní oríṣiríṣi package lọ́dọ̀ wa, báwo lẹ ṣe fẹ́ sí lọ́nà tí yóò gbà rọrùn tí ẹ sì rí èsì dáadáa tẹ́ẹ̀rí yípadà lẹ́yìn tẹ́ bá ti bá wa dòwò pọ̀. Àwọn tó ti darapọ̀ mọ́ wa wọ́n ń dúpẹ́, wọ́n yin Ọlọ́run lára wa. Ẹ pè wá sójú òpó wa 07063291779 07063291779 kájọ sọ̀rọ̀ papọ̀. Location is not a barrier. Ibikíbi tẹ́ ẹ bá wà ẹ rí yàtọ̀ tẹ́ bá ti darapọ̀ mọ́ wa, dandan ni, torí pé àṣẹ Ọlọ́run ni lára wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Ẹ jẹ́ adé iléeṣẹ́ tí wọ́n ń polówó, tí wọ́n ń ṣe ìkéde iléeṣẹ́ àti okòwò wọn lórí ìkànnì yìí. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún wa láti ilé S2 Ultimate Herbal International Limited tí wọ́n fi tewétegbò
láti fi ṣe ìwòsàn fún oríṣiríṣi àìsàn tí ó ń bá ọmọ aráyé fínra, pàápàá jùlọ àìsàn bíi high blood pressure tí à ń pè ní ìfúnpá gíga, bákan náà àìsàn ṣúgà tí à ń pè ní diabetes, àìsàn sánọgun tí à ń pè ní arthritis àbí rheumatism, ọgbẹ́ inú tí à ń pè ní ulcer, àbí ẹnikẹ́ni tó bá ní oyún ìju tí à ń pè ní fibroid. A dẹ̀ tún ní oògùn fún àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í rí oorun sùn déédéé, yálà ìrorun sùn wọn bóyá àìsàn kan ló ń bá wọn fínra àbí bóyá àgbà ló tiẹ̀ ti dé, tiwé ti gbòó wà tí NAFDAC tí wọ́n fi ọwọ́ sí tí à ń tà ní ilé iṣẹ́ wa ní ibí báyìí, àbí èèyàn tó jẹ́ wípé hormone system wọn kò fi bẹ́ẹ̀ kún tó, àní àwọn hormone booster ní oríṣiríṣi, àbí bóyá ibà òun ló tiẹ̀ ń bá àtọmọdé àtàgbà tó ń bá fínra ni, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Herbal International Limited. Àbí ikọ́ ni oríṣiríṣi ikọ́ tí ò bá tiẹ̀ jẹ́, ìbáà jẹ́ ikọ́ gbígbẹ ni àbí ikọ́ fée, àbí àwọn ikọ́ asthma, oríṣiríṣi oògùn tí ẹ lè lò sí òun ló wà ní S2 Ultimate Herbal International Limited. Àbí ọmọbìnrin tí ò yẹ kí nǹkan oṣù ẹ̀ tí kò tí yẹ kó dúró tí à ń pè ní cease menstruation, oríṣiríṣi egbògi òun la ní láti fi jẹ́ kí nǹkan oṣù yín kí ó padà. Àbí ìwọ ọmọkùnrin tó tiẹ̀ jẹ́ wípé ìdákọ́lẹ̀ òjò gbádùn, àbí bóyá low sperm count ò lo ní, ẹ má dagunlá, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Ìwọ tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ò jẹ́ kó o gbádùn, àbí ẹ̀fọ́rí túlù náà ni, àbí a rí àwọn obìnrin tó jẹ́ wípé ìdádúró ọmọ a máa bá wọn fínra ní ìgbà míì, ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní Ìbàdàn ní Asorat Royal Plaza, ẹ lè bá wa pàdé ńbẹ̀ yẹn náà, àbí nọ́mbà 30 Olúyọ̀lé Shopping Complex ní New Garage Ìbàdàn, ibẹ̀ yẹn ni a kalẹ̀ sí. Kò dẹ̀ síbi tí a lè bá yín sẹ́ǹdì ẹ̀ sí, yálà Nàìjíríà ni àbí ní òkè òkun, tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí àwọn ẹ̀rọ alágbèéká wa, ẹ lè pè wá sí 08064000204, lẹ́ẹ̀kan sí 08064000204, àbí kẹ́ ẹ pè wá sí 0704-079-0153, lẹ́ẹ̀kan sí 0704-079-0153. èyíkéyìí tí ẹ bá pè wá sí nínú nọ́mbà wa, ẹ rí i pé à á gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà á ní àtàtúntà, àyè wà fún wọn náà láti kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Mo fẹ́ fi dá wa lójú wípé gbogbo àwọn egbògi wa ni ó ní òǹtẹ̀ NAFDAC nínú, tí kò dẹ̀ ní side effect tí à ń wò yí pé àwọn tó lóyìnbó ń gbà míì a máa ní. Ẹ má dagunlá, àwọn olóyìnbó ló sọ wípé health is wealth, ẹ má jẹ́ ká dagunlá o. Èèyàn tó bá wà láyé tó wà lálàáfíà, òun nìkan ṣoṣo òun ló ráyé wá o.